My name is Tammy. My father died when I was in JS3. Ọ̀fẹ́ lòun. Ohun tó bá wù ẹ́ lẹ́nu ló lè fẹ́ lọ sọ. One man food is another man poison. Mo nífẹ̀ẹ́ láti máa ṣe nǹkan tó tọkàn mi wá. Nínú ọ̀fẹ́, nínú àlá ni màá mi fi rán mi ní secondary school. Pìkìpìkì, orí alọ́ta kìí dúró. And I don't care what people may say about my attitude. Opinion yóò rí lè mọ́ta lórí ìgbésí ayé tàwa ń bẹ. Bẹ́ẹ̀ ni wàhálà ṣe ń jà lórí ẹran títí tí màmí fi kú. Mo ti wà lẹ́nu iṣẹ́ yìí látìgbà tí mo ti wà ní institution. Iṣẹ́ ìrọ̀ mi lọ́rùn gan-an àfi bí ikún inú oko ẹ̀pà. After some years, I met Nurse Elizabeth, who introduced me to this business. My name is Lizzie. Oh. My name is Sandra. My body? My property? My company. You can order for any kind of ladies you want throughout the whole world. Yeah, throughout the whole world. A professional aṣawo. Ojú kan báyìí ni gbogbo nǹkan tẹ́yìn ọkùnrin fẹ́ wà lọ́dọ̀ tiwa. We can handle you guys. Yeah, we can. Well, you can also follow me on my Instagram handle, which is @Lizzie Olosho. I love you guys. Thank you. Hello, Sandra. Ó yẹ kó jẹ́rìí mi. Mi ò lè ṣàdéhùn kí n má mú ṣẹ. Ó fẹ́ kó send account number sí mi. Màá send owó sínú account ẹ. Kó tó aago 7, ó máa rí mi.
Chief ló ń gbọ́ yín sẹ̀. Ọmọ báwo? Chief ọmọ wà nílẹ̀ but nǹkan kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí dá kò ní in fact mi lè attend sí yín sìn ẹjọ́ nítorí Ọlọ́run. Maybe later in the day màá pè yín ṣẹ́gbọ́n. Kí lẹ sọ? Haba now, Chief trust me, ọmọ wà nílẹ̀, ọmọ ya pa àmọ̀ yẹn, but any sùúrù fún mi ní nǹkan tí. Chief, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Màá pè yín padà ń sin iṣẹ́ ti gbọ́. I'll call you back, okay? Ẹ ṣe gan. What's that? Kí ni ẹ? Kí ni ẹ? Kò sí kankan. Kò sí nǹkan. Owó ló wà ń bẹ̀. Owó. Ṣé wàá ní sọ pé torí wọn la fi pa ṣe é báyìí? Kí ló ń ṣòwò gẹ́ yìí ná? Èrè ló bá mi. Excuse me, please. Hey! Enough! Okay? Enough! Please follow me. Bó ṣe ń ṣe, á máa gbòǹgbò sí bí ewé jóbélì. Kí ló ń ṣe? Olizzy, ọkọ̀ bútámì ni. Ṣorí, pọ́ìntì máa wà nínú ọ̀rọ̀ tó máa ń sọ. Presentation ẹ̀yàn ò ní òkè ń jà. Ọkọ̀ sọ pé ó ń bẹ̀rù ní báwo ni kò ṣe ní bẹ̀rù? Sandra, ọkọ ni mò ń bẹ̀rù ni. Ṣé tó bá jọkùnrin ló wà nírú situation tàwa ṣé kò ní bẹ̀rù ni? And Lizzy tó yẹ kó sọ̀rọ̀ náà ni ó sọ kọ́kọ́ látàárọ̀ yìí. Kí ló ṣẹ̀yìn girls yìí náà? Ṣé ẹ mọ̀ pé in a situation like this, ọ̀rọ̀ púpọ̀ kò ṣiṣẹ́ rárá? Didn't you get? My initial plan was mọ́tò tí chief gbé wá ká jẹ mọ́lẹ̀. But kò lè work mọ́ sí ni. Shit. But what's the next thing now? Kí la máa ṣe? A kàn lè jókòó báyìí now. Kí la máa ṣe? You know what, girls? What? Àtòkù chief àti mọ́tò ẹ̀ I need to get rid of it kí lẹ̀ tó ṣe. Okay? Yeah. Owó mo ti wọ mọ́tò yìí náà òkùnkùn lọ́tọ̀ tó máa sọ mí kalẹ̀. Mo ti wọ. Shut up! Àjọ bẹ̀rẹ̀ business yìí ni now. Àdẹ̀jọ́ máa parí ẹ̀ ni. Wọ́n máa pariwo òṣì bí pé wọ́n force ẹ̀ ṣe ni. Are you out of your senses? Okay. Mo ti shut up. You guys should just get ready, that's all. Mo ti wọ. Ṣé o ti wọ mọ́tò yìí? Mo tó máa sọ mí kalẹ̀ ní sẹ́yìn. O tún tẹ̀lé àbí? Okay, ẹ wo mi ìgbà wọ́n mi ní ṣe fẹ́ mi ní ṣe fẹ́. Orí fọ́ mi, ẹ jẹ́ kí n bá yín wo kankan. Ẹ jẹ́ kí n bá yín wo kankan. Ọlọ́wọ́ jọ bá àwọn ará ọsibítù ń bẹ̀. Ẹ gbà. Ẹ wo ẹ tètè mọ́ lọ ọlọ́wọ́ jọ wọ́n sílẹ̀kùn fọ́ tí àwọn ọlọ́dẹ mi bá tún bá ọ ní sàlẹ̀ tẹ́ bá dọ̀ ọdún sàlẹ̀ mẹ́
Drop your gun. Lizzie, drop that gun. Good dear, okay? You can try me. Really? Yeah. Okay. Try me. Lizzie, drop your gun. Sandra, please don't dare. Drop your gun. Sandra, please don't. Okay? Don't say anything. Don't dare. Don't Sandra, please say don't dare. Say, don't dare me, Sandra. No one dares me, okay? My name still remains Lizzie. No one dares me. How dare you? She left my dad alone. What the fuck? I brought you to this business. At one point, he was saying, oh shit. Thank God. Send me out, Sandra. The money is all mine now. All mine!